epo bẹntiróòlù tó wọ́n, kí ló tún ṣẹlẹ̀ báyìí ọlọ́run ọba? Oríṣiríṣi irọ́ ni wọ́n ti ń pa látọjọ́ yìí, kò sì sẹ́ni tó mọ èyí tá a fẹ́ gbàgbọ́ mọ́. Ohun tí wọ́n kọ́kọ́ sọ ni pé iléeṣẹ́ elépo bẹntiróòlù NNPC já àwọn ọlọ́kọ̀ ojú omi tó máa ń bá wọn gbépo náà wá lówó. Owó náà sì pọ̀ débi pé àwọn yẹn láwọn ò lè gbépo mọ́. Ohun tó jẹ́ kí bẹntiróòlù yìí wọ́n nìyẹn. Àwọn NNPC tí wọ́n ń tepo fúnra wọn ní títì tí wọ́n ń ṣe lọ́nà Èkó àtàbújá ló fà á tepo bẹntiróòlù yìí fi wọ́n. Wọ́n láwọn tí wọ́n ń ṣojú títì ni ò jẹ́ káwọn mọ́tò epo ríbi kọjá. Ohun tó sì fà káwọn onímọ́tò máa tọ̀ sílé epo nìyí. Ṣùgbọ́n àwọn alágbàtà tó ń tepo yìí nírọ́ ni. Wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n láwọn ilé ìkepo sí ńláńlá tí NNPC ní ni ò ṣiṣẹ́ mọ́. Wọ́n ti bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́. Àwọn míì sì bàjẹ́ fúnra wọn. Nítorí pé NNPC ò níbi tí wọ́n máa képo sí yìí. Níṣe ni wọ́n ń lọ kó sọ́dọ̀ àwọn tó ní dépò. Ìyẹn àwọn tó nílé ìkepo sí aládàáni. Àti pé ńgbà tepo bá ti dọ́dọ̀ àwọn yìí, wọ́n ò gbowó lé. Owó tí wọ́n sì ń gbélé yìí ni ò jẹ́ káwọn alágbàtà rà lọ́dọ̀ wọn. Nítorí àwọn míì ń ta lítà epo kan ní náírà 95, 185 naira. Èyí ó sì lè jẹ́ káwọn rà. Nítorí báwọn bá rà, iye táwọn ó tà ń tà yóò ti lọ sókè ju iye tíjọba ní kí wọ́n máa tà lọ. Ta lèèyàn wá fẹ́ gbàgbọ́ báyìí? Ṣáwọn lè ṣe elépo ni àbáwọn alágbàtà? Ṣùgbọ́n béèyàn bá ti wọ̀rọ̀ náà dáadáa, yóò rí pé rọ́ burúkú ní iléeṣẹ́ elépo bẹntiróòlù yìí ń pa. Láti sọ pé títì tí wọ́n ń ṣe ló bojú ọ̀nà jẹ́ tí ò jẹ́ káwọn mọ́tò elépo kọjá. Ọ̀rọ̀ òpònú gbáà ni. Ìyẹn ni páwọn tí wọ́n níṣẹ́ ajé wọn ò ní ṣe nítorí pé wọ́n ń ṣojú títì. Ǹjẹ́ àwọn òpùrọ́ yìí mọye tírélà àti bọ́ọ̀sì ńlá akérò tó ń tèkó lọ sábùjá lójoojúmọ́? Ṣùgbọ́n ọ̀rọ̀ ti rọ àwọn èèyàn náà lọ́rùn. Ó rọ̀ wọ́n lọ́rùn débi pé wọn kì í ní tìjú láti parọ́ níbikíbi. Bẹ́ẹ̀ lèyìn ò ní báwọn NNPC tó kún fọ́pọ̀ àwọn olórí gbogbo ẹ̀dá yìí wí. Ìjọba Buhari tó bó ohun gbogbo tó dáa ní Nàìjíríà tí wọ́n bàjẹ́ ni. Bí wọ́n ti bó ohun gbogbo tó dáa tẹ́lẹ̀ jẹ́, bẹ́ẹ̀ ni wọ́n ń bà wọn tó ń bàjẹ́ díẹ̀díẹ̀ jẹ́ pátápátá. Débi pé wọn ò látúnṣe mọ́. Irú ẹ̀ ní iléeṣẹ́ NNPC tó ń mójútó epo bẹntiróòlù ilẹ̀ wa yìí. Ńgbà táwọn iléeṣẹ́ elépo aládàáni lóríṣiríṣi bíi Chevron àtàwọn míì ìṣòwò yìí kan náà tí wọ́n ń jèrè, tí wọ́n sì lówó gidi. Ṣùgbọ́n tó jáwọn tí wọ́n ń tepo fáwọn yìí, ìyẹn NNPC, ìṣẹ́ ló ń ṣẹ́ wọn, tó sì ń ta wọn. Ṣebí rònú kékeré ó ti fi hàn páwọn tó ń kówó iléeṣẹ́ jẹ, àwọn tí wọ́n ń fẹ́ lẹ́yàmẹ̀yà dọ̀gá iléeṣẹ́ yìí, àwọn tí kò kójú òṣùwọ̀n tí wọ́n wà iléeṣẹ́ yìí, àwọn ni wọ́n bà kinní náà jẹ́ sí i débi tí ò sẹ́ni tó mọ bí wọ́n ó ti ṣètún ṣe mọ́. NNPC lówó tó bẹ́ẹ̀ lọ́wọ́, kò lè ṣe bí tí wọ́n ó ti máa fọpo fọ́mọ Nàìjíríà, àfi kí wọ́n máa képo yìí wá látòkè òkun. Wọ́n tún wá bá dójú ẹ̀ báyìí débi pé tí wọ́n bá képo náà dé, wọn ò níbi tí wọ́n ó kó sí, àfi kí wọ́n lọ sọ́dọ̀ àwọn aládàáni. Ó dájú báyìí pé ohun tí ó jẹ́ káwọn iléeṣẹ́ ìfọpo wá ṣiṣẹ́, tó jáwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ ni wọ́n ń bàjẹ́, tí wọ́n ń rí ipá àwọn iléeṣẹ́ ìfọpo tí wò ṣiṣẹ́, kí wọ́n lè máa repo yìí wọlé láti ilẹ̀ òkèèrè. Ìyẹn náà ni ò ní jẹ́ káwọn iléeṣẹ́ tí wọ́n ń képo sí ìṣiṣẹ́ mọ́, nítorí àwọn tí wọ́n ń rẹ́ǹtì tiwọn àtàwọn tó ń rẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ wọn lórúkọ NNPC ò ní fẹ́ kó ṣiṣẹ́. Ìbéèrè tí gbogbo ayé, ìyẹn lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè tó ti dàgbàsókè dáadáa máa ń béèrè ni pé báwo làwọn olórí tó ń ṣèjọba Nàìjíríà ṣe kúkú rí báyìí? Ṣé èèyàn ni wọ́n ní àbẹ̀ranko? Èèyàn ni wọ́n ní àbáṣìdá ẹ̀dá? Báwo làwọn èèyàn ṣe ń níkà àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí tó rú èyí? Ẹ wo wàhálà tójú àwọn aráàlú rí báyìí. Ẹ wo wàhálà tó ń báwọn èèyàn káàkiri nítorí epo. Àwọn tó ń ṣèjọba, àwọn tó ń ṣòṣèlú, àwọn tó fẹ́ gbàjọba lọ́wọ́ wọn. Kò sẹ́nìkan tí ó sọ̀rọ̀ ná àwọn mẹ́tẹ̀ẹ̀ta o. Wọ́n ó ṣe bí ẹni pé wọn ò rí nǹkan kan ni. Ṣèbọ́ gàtá ọ̀gà ọ̀tà, owó aláàrú àpé, epo wọn o, epo ò wọ́n, epo ọ̀fẹ́ làwọn ò lò. Kò sì sí bí nǹkan náà ti lè burú tó táwọn ò ní repo. Bẹ́ẹ̀ ni kò sí kinní kan tí ó dòwó oṣù wọn dúró. Kódà kí wọ́n má ṣiṣẹ́ kankan fódìdí oṣù kan. Ẹ̀yin NNPC, ẹ̀yin ìjọba Buhari, kí ló tún ṣẹlẹ̀ báyìí? Kí ló tún dé tépo bẹntiróòlù wọn gógó? Ẹ sòótọ́ ọ̀rọ̀ fún wa lẹ́ẹ̀kan yìí o.
ìyà tó ń jẹ àwọn aráàlú yìí pọ̀ o. Ẹni tí ò bá sì fẹ́ kíyà kẹ́yìn ọjọ́ alẹ́ òun kó má fìyà jàráàlú nítorí gbogbo ohun tá a bá ṣe ẹ̀san ẹ̀ ń bọ̀ o. Ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.